Igbe a ò fẹ́, a ò gbà, a ò faramọ́ kí ẹnikẹ́ni máa yàn lé wa lórí tàbí máa hùwà ta ni yóò mú mi ló gba ẹnu àgbáríjọpọ̀ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC ẹ̀ka ti ìlú Agege ní ìpínlẹ̀ Èkó pẹ̀lú bí wọ́n ṣe ń pè fún kí àwọn aláṣẹ ẹgbẹ́ ọ̀hún ní ìpínlẹ̀ àti lápapọ̀ tètè dìde sí ọ̀rọ̀ náà. Níbi ìpàdé àwọn oníròyìn tó wáyé ní gbọ̀ngàn Blue Roof tó wà ní òpópónà Ibìdó Agege ní ìpínlẹ̀ Èkó lónìí ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 13 oṣù karùn-ún ọdún 2025 ní omilẹ́ngbẹ́ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC ní ìlú Agege lápapọ̀ tí iye wọn kò dín ní ẹgbẹ̀rún 5 tí ń fi ẹ̀hónú hàn tako bí olóyè Mudashiru Ajayi Obasa tó jẹ́ abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó ṣe fi tipátipá yan àwọn olùdíje dupò alága ìjọba ìbílẹ̀ Agege àti ìjọba ìdàgbàsókè Orile Agege lé wọn lórí. Nínú àtẹ̀jáde tó fi léde, Bámòfin Adétúnjí Akínyẹmí tó jẹ́ agbẹnusọ fún ìgbìmọ̀ tó ń polongo ìbò ààrẹ àti alága ìgbìmọ̀ ọ̀hún fi léde tí wọ́n sì buwọ́lù tí wọ́n sì fi síta fún àwọn oníròyìn. Ó ní ètò ìdìbò abẹ́lé tó wáyé lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ tó kọjá, ìyẹn lọ́jọ́ 10 oṣù karùn-ún láti yan àwọn ọmọ oyè tí yóò ṣojú ìjọba ìbílẹ̀ Agege àti ìjọba ìdàgbàsókè Orile Agege ní ọwọ́ kan màdàrú nínú tó sì jẹ́ wípé kò sí lẹ́yìn olóyè Mudashiru Obasa. Àkàìmọye àkọlé lóríṣiríṣi làwọn ènìyàn náà kó dání tí wọ́n lẹ̀ káàkiri ibi tí ìpàdé àwọn oníròyìn náà ti wáyé léyìí tí wọ́n fi ń fi àìdùnnú wọn hàn. What we are saying in Agege, all what you have witnessed here in Agege is a very simple thing. All what you have saw over these 5,000 people who have come out this morning to vindicate, they have all come out to say no to imposition of candidates, both in Agege and in Orile Agege. What we are saying is very, very simple. All what we are saying is that one man does not have monopoly of madness. One man does not have monopoly of power. We are all members of APC. We are all members of this party, and nobody can push us out of the party. So what we are saying, where one man is the owner of the chairman, both in Agege and Orile Agege, and what same man owns the executive of the ward, executive of the AG, and you want us to come and contest with such a platform, with such a structure, that structure cannot produce justice. Yes. So what we are saying in a nutshell is that we want a fair playing ground. There must be justice for every member of Agege. There must be justice for every party members. Give us the opportunity to select our leader. Number one, the primary that was held on Saturday was a shambles. Was an arranged primary. I was an agent for one of the aspirants. I witnessed the counting of the votes. These papers were written by one person, the same signature, the same handwriting for the vote. And to me, it seems the politics in Agege is now going down the drain, because for me, the primary that was held was not what we want. No aspirant that got one vote in Agege. Ó tó àlè máa sin bàbá ká tún sin ọmọ, ó tó gẹ́ kọ́dé ká lọ fún primary, kọ́dé ká lọ sórí field. Òun ló ní ESCO, so kò jẹ́ kó lọ báyẹn, ó tó gẹ́ yóò tù mí wá. Ó ti tó sí kò táwọn fẹ́ dìjà ń gbára. A bá gba ẹ̀tọ́ wa, tó fún wa ní ẹ̀tọ́ wa, ó tó gẹ́ àlè máa sin bàbá ká sin ọmọ wọn. Ó ti tó gẹ́ lórílẹ̀ àtàgége kí bàbá lókè kó bá wà rí nǹkan ṣe sọ́rọ̀ tó wà lẹ́yìn. Ó ti tó gẹ́ kọjọ torí Ọlọ́run kò sí ṣé kò sí kankan mọ́. Kọjọ torí Ọlọ́run kó bá wà rí nǹkan sí kan tó ṣẹlẹ̀ yìí. Kọjọ torí Ọlọ́run àwọn ò wà fújà o bíìsì àwọn náà wá fún pé bàbá lókè kó jọ kó tọ̀ ó bá wà rí àkànṣe sí kó jọ torí Ọlọ́run. A fẹ́ sọ fún president wa Bọ́lá Ahmed Tinubu pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Orile Agege àfẹ́mọ́, láti Agege àfẹ́mọ́. Láti ìgbà tá a ti mọ Obasa ààrí kan ṣe poverty alleviation rí, wọn ò dẹ̀ ṣe empowerment rí. Ẹ bá lọ wo Orile, in fact tó ti dàbí small London. Ẹ bá wo Agege, ẹ bá wo Orile, ẹ máa mọ̀ pé ìyàtọ̀ wà ń bẹ̀. So ọdẹ ń fẹ́ kí Honorable Olúkẹ́ Ògúdìyí tó jẹ́ chairman Agege, Orile Agege, sódà tá fi lè rọ àwọn mẹ̀kúnnù lọ́rùn, nítorí pé ẹlòmíì ọkọ ẹ̀ ti kú, àwọn náà ràn wọ́n lọ́wọ́, ẹlòmíì kò níṣẹ́ lọ́wọ́, àwọn náà ràn wọ́n lọ́wọ́. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ bàbá Tinubu kán ṣàánú fún wa, kán dúró tì wá, kán bá wa yanjú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Àwọn oníṣẹ́ ní rògbòdìyàn àdẹ́ṣọ́ ní wàhálà, torí ẹ̀ la ṣe wá fún pé ká sọ nítubí nùbí fún bàbá kí bàbá lè bá wa mọ nǹkan tó máa ṣe. Láti jẹ̀gbádùn àwọn ìròyìn lóníwọ̀n síwájú sí i, ẹ darapọ̀ mọ́ The Matrix lórí Facebook àti YouTube, matrixliveng.com, bákan náà lórí TikTok The Matrix News,
ẹ tún lè kàn sí wa lórí ìtàkùn àgbáyé www.matrixlive.ng.com. Àdúrà mọ́mi balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lorúkọ mi.